Mo kí gbogbo ojú tó wò wá kú dédé àsìkò yìí níbikíbi tí ẹ ti ń wò wá káàkiri àgbáláyé. Ojú yín ò ní fọ́, etí yín ò ní di. Èmi àti rẹ̀ àníjọ oróńgbé sọnù bí òṣì bí ọmọ o. Adúàgbà Olúwatóyìn Bàbágboyà lórúkọ mi. Ẹ ṣé pọ̀ tẹ́wọ́ kan ní Ẹ̀yà Yorùbá World TV. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ wá níkànnì pé a máa ń lọ káàkiri láti jẹ́ kí ẹ̀yin olólùfẹ́ wa kẹ́ mọ nǹkan tí ó sodo sínú ilẹ̀ káàárọ̀ oòjíire. Ọ̀pọ̀lọpọ̀ wa láti fi ọwọ́ wa báyìí láti fi gbé nǹkan tó jẹ́ nǹkan bàbá wa àti fi gbé jùnù látàrí pé ẹ̀sìn tó dé lójijì. Ìdí nìyẹn tá a tó fi gbéra o, tá a fi wá sí igbó Olódùmarè. Ọ̀pọ̀lọpọ̀ wa rèé ní igbó Olódùmarè yìí ó ní ó lè má jẹ́ àjòjì sí ní etí wa. A ti gbọ́ rí igbó Olódùmarè, igbó Olódùmarè, igbó Olódùmarè. Ṣé wá rí igbó Olódùmarè yìí rèé, a tún ti kà nínú ìwé tí bàbá wa olóògbé D.O. Fágúnwà tí wọ́n kọ nígbà náà. Igbó Olódùmarè ńlá wá wà yìí. Ṣé wá rí ibi tá a dúró sí, ẹ rí pé igi pèrègún ńlá dúró tì, tán sọ pé wọ́n ní ọdọọdún báyìí ni pèrègún máwọ̀ tuntun wálé ayé, igi pèrègún la dúró tì yìí. Ṣé wá rí sàlẹ̀ tẹ́ ń wò yìí, ó ní ìdí Ògún. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé àwọn nǹkan kan ń bẹ tó jẹ́ pé òun la lè sọ pé olóńdi òpó orígun mẹ́rẹ̀ẹ̀rin ìlú kan ní dìímú. Ṣé rí ìdí Ògún yìí, bàbá wa yóò bá a ṣàlàyé pàtàkì ìdí Ògún gangan. Tẹ́ bá ń wò sàlẹ̀ rẹ̀ rí àwọn kan bẹ́ẹ̀ ìyẹn chain ń bẹ bíbẹ̀. Gẹ́gẹ́ bá a ṣe gbọ́ nù wádìí tá a ṣe, ṣùgbọ́n bàbá ó bá wa sọ gẹ́gẹ́ lẹ́kùnrẹ́rẹ́. Wọ́n ní chain yìí rèé kò sẹ́ni tó lè sọ pé ibi báyìí ló pin sí. Wọ́n lòun gangan ní dáàbò bòlú, ṣùgbọ́n bàbá ó bá wa sọ. Bàbá wa ẹ dákun, ẹ bá wa dárúkọ yín fún gbogbo àwọn tó wọ̀nyí káàkiri àgbáńláyé àti ìlú tàwa ẹ̀. Ẹ ṣé púpọ̀ lóòtú. Orúkọ tèmi ni a máa ń pè ní Ọlárewájú ọmọ Ọ̀kẹ́ Ajé ní ìlú Òkè Igbó, tí a jẹ́ ọ̀kan nínú àwọn ọmọ onílẹ̀ ní ìlú Igbó Olódùmarè. Ẹ jọ̀ọ́, kí ni ìdí Ògún tá a wà yìí? Kí ni tẹ́lẹ̀ bá wa sọ nípa ìdí Ògún yìí? Ìdí Ògún tí a wà yìí, ó jẹ́ ìdí Ògún àkọ́kọ́ ní ìgbà tí a tẹ Igbó Olódùmarè dó. Nígbà tí àwọn bàbá wa olóògbé D.O. Fágúnwà tó wá sí Igbó Olódùmarè láti wá ṣọdẹ, gbogbo ibi tí a ń pè ní ìlú Igbó Olódùmarè kò tíì sí ènìyàn kankan tó ń gbé ní ibùgbé yẹn. Ṣùgbọ́n nígbà tí àwọn èèyàn tó bẹ̀rẹ̀ sí dé láti wá tẹ̀dó, láti wá mú oko wá oúnjẹ òòjọ́, ṣàdédé lójijì ní erin kan ló dédé wọnú abúlé wá. Erin? Bẹ́ẹ̀ ni, ní erin ló dédé wọnú abúlé wá. Nígbà tí erin yìí wọnú abúlé, ó bọ́ sí ọwọ́ ọ̀sán, àwọn ọkùnrin wọ́n ti wà nínú oko. Ní ìgbà yẹn ariwo ta, wọ́n tó dé, wọ́n ṣe erin wọ Igbó Olódùmarè, erin wọ Igbó Olódùmarè. Yàtọ̀ wá pa erin yìí. Ọjọ́ náà ni wọ́n lọ́ pèrègún yìí. Torí pé nígbà tí wọ́n rí erin yẹn náà lọ́ pèrègún yìí. Pèrègún yìí nígbà tí wọ́n pa erin yẹn ni wọ́n lọ́ pèrègún yìí. Nítorí pé a kì í perí akọni láì fi idà lálẹ̀. Ó gbọ́dọ̀ ní ipa pàtàkì. Láti ọdún náà tí a ti lọ́ pèrègún yìí, a rí ṣéènì tí à ń sọ̀rọ̀ nípa ẹ̀, ó ní wọ́n fi mú orí erin yẹn mọ́lẹ̀. Títí di òní àárọ̀ yìí, a rí nǹkan tí odindi orí erin tó kù ní ọpọlọ rẹ̀ nílé. Kì í dẹ̀ sókúta rèé? Kì í sókúta, ẹ wò dáadáa. Orí erin. Bẹ́ẹ̀ni. So láti ìgbà yẹn ni kò sí nǹkan kí nǹkan tí a lè ṣe ní Igbó Olódùmarè tó fi ìdí Ògún yìí sílẹ̀, nítorí wípé òun la kọ́kọ́ máa tẹ̀, omi la kọ́kọ́ máa tẹ̀ ká tó tẹ yanrìn. So òun ni pé láti lọ sí Òkè Láńgbòdo ṣe nǹkan kan o, àkọ́kọ́ máa gba ìdí Ògún kọjá, àjúbà àwọn tó láyé tó di pé àtẹ̀síwájú. Ẹ ṣé pọ̀ bàbá wa, nínú ìwádìí tí a ṣe, wọ́n ní ìdí Ògún yìí gangan, òun la lè sọ pé yàtọ̀ sọ́lọ́run ọba o, wípé ìdí Ògún yìí gangan ló jẹ́ ní tó jẹ́ pé ń dáàbò bo gbogbo Igbó Olódùmarè yìí. Ṣé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́? Bẹ́ẹ̀ ni, kò sí irọ́ ńbẹ̀, torí pé ẹni tó sọ bẹ́ẹ̀ gan-an òun náà ti rí pé èèyàn tó sọ pé òwú ò tẹ́rù, òun tó fi taná ló mú. Ẹ jọ̀ọ́, gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ wípé oríṣiríṣi Ògún ló wà. Bẹ́ẹ̀ni. A ti lọ ibìkan tó jẹ́ pé wọ́n ń fi ewúrẹ́ wọ́n fi ń bọ Ògún. Aríbòmíì tí wọ́n fi ajá bọ Ògún, aríbòmíì tí wọ́n fi ìjàpá bọ Ògún. Kí ni tí ẹ fi ń bọ
Ògún yìí àti pé sọ́dọọdún lẹ máa ń bọ ni. ẹ ṣe olóòtú tí oko ò bá jìnnà ilá kì í kó. Bẹ́ẹ̀ ni bàbá. Tí a bá wò dáadáa ìdí Ògún tiwa Ògún alájá òun lélẹ̀. Ògún onírè ló ń gbàgbé. Ògún gbẹ́nàgbẹ́nà ló ń gba oje igi. Ògún eléyìí o ajá la fi ń bọ́. Ẹ dákun, yàtọ̀ sí pé bóyá ń dáàbò bo ìlú Igbó Olódùmarè yìí, kí ni àwọn àǹfààní mi tí Ògún yìí tún ṣe? Àwọn àǹfààní tó ń ṣe ní agbègbè yìí ó pọ̀. Àkọ́kọ́ òun ni ààbò fún àwọn olùgbé tó ń gbé ní agbègbè Igbó Olódùmarè àti agbègbè rẹ̀. Èkejì, ó tún jẹ́ ọlọ́dẹ. Tí a bá wo Igbó Olódùmarè dáadáa, ó jẹ́ ìlú tó nífọ̀kànbalẹ̀ púpọ̀ nítorí wípé olè ò kì í jà nígbó Olódùmarè. Kò dẹ̀ sí gbọ́mọgbọ́mọ, kò tiẹ̀ sí ìpayà pé bóyá èèyàn pẹ́ lóko nǹkan kan ní ara, nítorí pé ọdọọdún tá a bá ti ṣàdúà nídìí Ògún yìí pé nǹkan tá a fẹ́ bá a ṣe fẹ́ kó rí leléyìí o, báyìí ló la fẹ́ o, nǹkan báyìí tó bá ti ń bọ̀ o, kí nǹkan báyìí kó ṣe o, kí nǹkan kò tà sí. Ẹ má bínú pé ìbéèrè mi pọ̀. A rí àwọn Ògúnmẹ̀ tó jẹ́ pé àwọn tí ń wojú Ọlọ́run fún ọmọ, àwọn tí wọ́n ti ń process visa tipẹ́tipẹ́ tó ń fẹ́ travel lọ sí ìlú òkè òkun, wọ́n máa lọ sídìí Ògúnmẹ̀ láti lọ tọrọ nǹkan. Ǹjẹ́ àwọn ẹlòmíràn máa ń wá yàtọ̀ sáwọn kẹtẹ kalẹ̀ pé Ògún yìí dákun o, jogún ọmọ fún mi o, fún mi lọ́mọ o, fún mi lọ́kọ rí o, fún mi níyàwó rí, ìyàwó dùnú. Ǹjẹ́ àwọn ẹlòmíràn máa wá láti wá tọrọ nǹkan nídìí Ògún? Ìdí Ògún Igbó Olódùmarè ó dàbí ara ènìyàn ni. Èèyàn ò lè dá wà láì lọ́wọ́, èèyàn ò lè dá wà láì lẹ́sẹ̀. Tá a bá rí i pé ó pàdánù ọwọ́ tàbí pé ó lọ́wọ́ ó pàdánù ẹsẹ̀, ìyẹn ni pé kò pé. Tá a bá ti rí i wípé èèyàn nídìí nǹkan kan, ìdí Ògún yìí ó ṣiṣẹ́ pọ̀ mọ́ àpáta tí à ń pè ní àpáta àdìmúlà ní òkè Láńgbòdo. Tí a bá ṣàdúà ní ìdí Ògún, tí a bá lọ sí ìdí àpáta àdìmúlà tán pé tó bẹ́ẹ̀ fún nǹkan kan, kò ṣeé ṣe òsì ń bẹ̀. Kò ṣeé ṣe òsì ń bẹ̀. Wọ́n béèrè ni. Wọ́n béèrè ni. A ṣe ṣe. A dẹ̀ ti rí ọ̀pọ̀lọpọ̀ èèyàn bóyá bí wọ́n ṣe ń wò mí wọ́n mọ̀ mí pé àwọn ti lọ síbẹ̀, bẹ́ẹ̀ ni jẹ́ bẹ́ẹ̀ ni. Kò ṣe pé bóyá pé ìdí Ògún àpáta àdìmúlà nígbó Olódùmarè Òwú ni ìsáìmọ̀ olóko. Ẹ ṣé pọ̀ bàbá wa tí à ń béèrè tẹ̀sí ń dá wa lóhùn. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ sì mọ̀ pé kò sí tí ò ní èèwọ̀. Kí ni èèwọ̀ tí àwọn èèyàn gbúdọ̀ ṣe sídìí ìdí Ògún yìí? Àkọ́kọ́ tí a mọ̀ wípé nígbà tá a débí, ẹ̀yin náà rí wípé àwọn olùgbé bí wọ́n fi ọ̀wọ̀ fún. Bẹ́ẹ̀ni. Ní àkọ́kọ́. Kò sí pé bóyá pé èèyàn kan lè wá báyìí kó kàn wá kó kàn ṣe nǹkan tí kò lẹ́tọ̀ọ́, nítorí pé èèyàn gan fúnra rẹ̀ ó mọ nǹkan pé kinní yìí o kò tọ́ kó ń ṣe. So nǹkan tí ò lẹ́tọ̀ọ́ kó ṣe yẹn kò gbọdọ̀ sí. Láti fi kásẹ̀ béèrè wa nílẹ̀ bàbá wa, gẹ́gẹ́ bẹ́ẹ̀ sì mọ̀ pé kò sí àwọn kan máa ń dẹ̀jà. A ti lọ sí Sògìdì ní Awẹ́rí tó jẹ́ pé wọ́n ní wọn ò gbúdọ̀ pa ẹja tó wà nodò yẹn jẹ. A rí ọmọ ìlú yẹn tó dẹ̀jà tí ó sì lọ pa ẹja bẹ̀jẹ. Tí wàá dẹ̀jà nígbó Olódùmarè, ṣùgbọ́n àlejò wọ́n ní ọmọ onílẹ̀ ló ń tẹ̀ jẹ́jẹ́, àlejò a máa tẹ̀ wàdùwàdù. Tá a bá tiẹ̀ rí àlejò tó jẹ́ pé ó dánrú ẹ̀ wò rí, bó ṣe wá ló ṣe lọ. Bí báwo ẹ dákẹ́ bá mi ṣàlàyé dára. Ẹ ṣe nígbà tí a ti sọ fún tí àlejò bá ti wọ ìlú Igbó Olódùmarè, ó tí a máa ti rí i pé wọ́n sọdún Ògún ní Igbó Olódùmarè. Ó dẹ̀ ti rí wípé igi àwọn náà máa wòran bí ò tiẹ̀ lẹ́nu láti sọ̀rọ̀ ní àkókò yẹn. A máa wò ó, a ti rí i pé agbègbè yìí ó jẹ́ ibi tó lọ́wọ̀. Tí ẹni tó mú wá a ti sọ fún pé ibi orí òkè Láńgbòdo yẹn èèyàn kò lè dìde kàn lọ́bẹ̀ lásán.
bẹ́ẹ̀ gẹ́lẹ́ ni ìdí ògún. Kì í ṣe pé ayò wà ń bí tó fẹ́ wá ta, kò sí fíìdì ń bí tó fẹ́ wá gbá bọ́ọ̀lù kí la sọ pé òun fẹ́ wá ṣe ń bí. tó a bá dẹ̀ tí wàá rẹni tó ṣerú ẹ̀, nǹkan tó máa ń ṣẹlẹ̀ sí ẹni tó ṣerú ẹ̀ ó ti ṣẹlẹ̀ sí i. ẹ ṣe pọ̀ wá gẹ́gẹ́ bẹ́ẹ̀ sọ pé ibi làwọn ọkọ èyí ò kọ́kọ́ tẹ kíní kankan yàtọ̀ tẹ yan rẹ̀. bẹ́ẹ̀ ni. ẹni bíbí làwọn ọkọ dé ká tó dé òkè láńgbòdo á kú bí báyìí á lọ sókè láńgbòdo láti jẹ́ káwọn èèyàn tiẹ̀ mọ in tó wà nù òkè láńgbòdo torí ní tá a gbọ́ ni pé wọ́n ní gẹ́gẹ́ bẹ́ẹ̀ sọ béèyàn bá kú fìrí wọnú gbóhùn wọn lè èèyàn lè rá síbẹ̀ gẹ́gẹ́ báyìí sọ àwọn afẹ́ jí ẹmu wa débẹ̀ láti lè bá wa ṣàlàyé bí wọ́n ṣe ṣàwárí òkè láńgbòdo yẹn fìtì ẹ ṣe pọ̀ bá wa ẹ yá ẹ má bá wa ká lọ.